wọ́n ti tún ọ̀sọ̀rọ̀ wọ́n ká láàárọ̀ ìgàn wọ́n ti yin tear gas láàárọ̀ yìí. wọn yin tear gas ẹ jẹ́ àwòjá rẹ. wọ́n ti lé wọn láàárọ̀ yìí. wọn ò yin tear gas. wọn ò yin tear gas. àwọn ti lé. ẹnìkan sáré sọ ẹnìkan ní ìsàlẹ̀ ẹ̀rí yóò yọ ìgò yẹn lójú nìsín. kí ló dé. àwọn ọlọ́pàá ti jáde ṣé kí wọ́n sọ wọn pé kán má ṣe protest yẹn wọ́n dẹ̀ kán má dèrè National Assembly àti Aso Rock pé kán má ṣe nǹkan kan bẹ̀ mí ìwà ọmọbi tán wà ìgbà táwọn ọlọ́pàá kó ìbọn àti tear gas dé kálukú họ. wọ́n ní pé tá a bá gbé pọ̀ for 100 years tí ìbágbépọ̀ ọwọ́ ọ̀bájọ́ rọgbọ́ wọ́n fi klọ́ọ̀sì yẹ kún pé kí kálukú wọn máa bá ti tiẹ̀ lọ. ẹ̀ ń sọ̀pọ̀tì náà mo ń sọ cost tó kọ́ ń jà fún pé so ní legality nínú àbí kò ní legality. so ó wá ní legality. ó ní. okay. now but the way and manner tó fi ń pọ̀ sú ẹ̀ tó ń rọrùn rédíò kan gbà kan tí a mọ̀ sóríṣiríṣi àwọn ọ̀rọ̀ tó burú jù referring to Nigeria as a zoo republic calling name attacking Yoruba race all these things èyàn kì í pursue right to self determination in that pattern. ẹ dákun kí n Sowore fẹ́ for Nigeria tó fi ń gbìjà tí ò fi rest rárá. kọ́lì ni n tí mo fẹ́ mọ̀ nìyẹn àwọn kan ló sọ bẹ́ẹ̀ o. kọ́lì ti tiẹ̀ ni kọ́lì Sowore láti yunifásitì ẹ̀ ló ti ń ṣe tó bá ti kú òní sọ̀rọ̀ sí yín o yóò tún ṣe kan bẹ́ẹ̀ ni. kí ló wá dé táwọn ẹ̀yà Igbo Nnamdi Kanu táwọn support Sowore. àwọn ń jẹun lọ́wọ́ àtàsídìí pa wọn lórí. pé pẹ̀lú tí Sowore sọ yẹn ó yẹ kán rally round ẹ̀ kán support ẹ̀ ṣé kìí ṣe pé inú wọn wò pé tí Nnamdi Kanu bá jáde orúkọ tóun ní òkìkí tóun ní yóò padà shift sí ọ̀dọ̀ Nnamdi Kanu àwọn èèyàn padà support Nnamdi Kanu àbí oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ kí ló ń ṣẹlẹ̀. àwọn nǹkan tí mo find out ni pé àwọn political figure tó wá láti south east àwọn ń gbórí ara wọn sani o silently wọ́n ń throw weight behind Sowore ṣùgbọ́n òun ò tó bẹ́ẹ̀ kí wọ́n wá sí public domain láti ṣe. àwọn Igbo kan ti sọ̀rọ̀ jáde gan pé àwọn ò fẹ́ kí Sowore mọ̀ fi àwọn gain popularity. There are two aspects of humanity when it comes to struggle táwọn èèyàn máa ń ṣe. I remember Ali must go 1977. I remember how they kill Kole Adepeju in 1971. mo bọ́n ṣe pa Stephen Biko ní South Africa. bọ́n ṣe pa this other man Diallo ní South Africa ní America. tẹ bá wo gbogbo ẹ̀ lọ́bẹ̀ yẹn ẹ rí i pé ó lò àwọn nǹkan kan nínú. For example, when comrade was talking ó sọ̀rọ̀ nípa Korea, Ethiopia gbogbo wọn ò falafel ara lọ Sudan wọn fara America ló wà lábẹ́ wọn o ló wà lábẹ́ pé kan fọ́ sí méjì o. The moment is Nnamdi Kanu a saint? Many people were killed because of his outburst. He jumped bail to Kenya. ó wà lára nǹkan tó ń bí àwọn èèyàn nù. ó wà ṣe pé sẹ́nẹ́tọ̀ kan ló dúró fún. ẹ̀dá lọ arrest ẹ̀ tó jump bail. ẹni tí wọ́n tẹ̀lé di pé wá ikú bíi two get up bail. ẹ mọ̀ pé sẹ́nẹ́tọ̀ kan àbí ọ̀nà gómìnà kan àbí. ló standing fún sẹ́nẹ́tọ̀ kan ló standing fún ó dẹ̀ sá lọ. Is that not a crime? abari so ó jump bail. so tẹ́lẹ̀ wo bí wọ́n ṣe pín ẹ̀tọ́kùn tó fi dórí USSR ẹ mọ̀ pé ọwọ́ Amẹ́ríkà ló wà ń bẹ̀ o. The point is Amẹ́ríkà bá ti rí i pé kọ́ńtì kan wà tó ń gbèrú tàbí tó fẹ́ lọ sókè jà wọ́n lọ wọ́n mọ̀ bọ́n ṣe mọ̀ slide wọn tí wọ́n á ṣe dà wọ́n rú. But ti Kenya yìí tí ọkùnrin Kanu yìí ó yàtọ̀. In Cameroon lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń jà lọ́wọ́. Bàbá tó jẹ́ chief judge tó máa darí bí INEC ni wọ́n ni tó máa sọ̀rọ̀ ẹni tó wọlé kò jọ bí ẹ pé wọ́n fi ọwọ́ rọ lẹ́yìn fi gbé àga fún kó fi jókòó kó fi ráyè sọ̀rọ̀ wọ́n ń da Cameroon rú lọ́wọ́. Southern Cameroon ni wọ́n fẹ́ lọ. wọ́n da ọ̀dọ́ wa náà ní Southern Cameroon ti kúrò tẹ́lẹ̀ 1961 then wọ́n dẹ̀ fẹ́ dá dúró they don't want to belong to Cameroon again. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò sí kọ́ńtì tó máa ń fara balẹ̀ fún wọn o pé kan lọ ìjà mọ́ ń ṣẹlẹ̀ náà ni what is doing àwọn kan like ẹ pé bó ṣe ń ṣe but what you are saying tí mo like ni pé kó gbé through legal means ó lè pẹ́ bó ṣe ṣe kọ́rọ́nà Nigerian government dẹ̀ lè mọ kíìlì gbogbo attention yẹn kí wọ́n fi jẹ́ kọ́rọ́nà lọ bóyá ló náà fi lọ succumb sí irú eléyìí tó ń ṣe but by and large ìjọba Nàìjíríà ò fẹ́ kí ká yà kúrò wọ́n fẹ́ kí everybody wà lójú kan bóyá ó máa wá rí bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú kò rí bẹ́ẹ̀ o I don't know. Then number 2 ìtọ́ ni wọ́n lọ sáì nígbà yẹn Barrister Akintoye Àjàṣà àtẹ̀rín kmọ̀ àtàwọn bíi méjì kan tó lọ sáì nígbà yẹn ìgbà tá a ṣe kọ́ńbà 2014 kò sẹ́ni tó béèrè lọ́wọ́ pé are we ready to go
àbá ti ṣe referendum kálukú bá ti lọ kò sí clause so kò sí nbẹ sọgbà tí o bá ti sí nbẹ pásíjọ mọ fún mi lónìí títí ọkùnrin kan sọ̀rọ̀ mi bóyá jọ something ó ní if you don't make a peaceful revolution to work èkejì oníṣẹ́gbẹ́. bí o support free Nnamdi Kanu àbò ń ló lead wọn. ṣé rí lórí ọ̀rọ̀ Kanu àwọn nǹkan kan wà tó ṣe pé we have to look into it very deeply. Number one ni pé Kanu ń sọ̀rọ̀ nípa secession ni Nàìjíríà ò dẹ̀ welcome wípé kẹ́nikẹ́ni yapa kúrò lórílẹ̀‐èdè we want united Nigeria ní là ń fẹ́ a fẹ́ kí ìlú wà lójú kan à ń fẹ́ kí Nàìjíríà wà pọ̀ tá à ń fẹ́ nu bó ti ṣe pé àwọn kan sọ pé is it under compulsion kí Nàìjíríà wà lódìdí pé kí kálukú kú máa lọ but kò gbọ́dọ̀ jẹ́ true rebellion if with anybody a bá lọ nǹkan táwọn Kanu gbé wá ó súnmọ́ rebellion ipe okay èmi wò pé ó súnmọ́ rebellion that's my thought meanwhile because of that ló jẹ́ kán mú do not forget ìgbà tí Kanu jáde every Tuesday àwọn ọlọ́jà kì í jáde wọ́n declare as a free day wọ́n jẹ́ káwọn marketers jáde gbà so kìíní ẹ̀ ti ní àwọn èèyàn lánàá sọ pé how many governor náà dìbò yàn l'Anambra ṣe àwọn tó wà ń bẹ̀ lọ́wọ́ ń bẹ̀ ni àbí Kanu ni gómìnà wọn toró dà pé àwọn èèyàn fọ́ sọ́dọ̀ Kanu ju ọ̀dọ̀ àwọn tí wọ́n yàn lọ so by and large ara àwọn nǹkan tí wọ́n rí nu tó ṣàfihàn Kanu pé a lè ní gọ́ọ̀mẹ̀ntì méjì you can't be running pseudo government l'Anambra state so because of that wọ́n mú now the point is kí ni Kanu ń béèrè fún gangan Kanu ń béèrè fún pé Biafra Nigeria wọ́n dẹ̀ láwọn already ìjọba already bára bá ready we don't know because àti ìṣe referendum láti lè fi mọ̀ bóyá aráàlú ready but as long as tí o sí referendum wọn ò fẹ́ kẹ́ anybody sọ̀rọ̀ lórí pé wọ́n fẹ́ cede away from the nation so ìyẹn ló jẹ́ kó gbé Kanu meanwhile they dey expect people like Peter Obi láti support ẹ̀ àtàwọn well meaningful individual àtọ́jú olóṣèlú ń bẹ̀ wọn ò ní fẹ́ support ẹ̀ because wọ́n fẹ́ kàn cede away. ṣẹlẹ̀ àkọ́kọ́ ni wípé right to self-determination kìí ṣẹ̀ṣẹ̀ níwájú African Charter of Human and People's Rights the way and manner tí Kanu gbé gbà dèmi ò faramọ́. Right to self-determination is enshrined in African Charter of Human and People's Rights tó túmọ̀ sí wípé kìí ṣe tipátipá nìyẹn fi ń bára ẹni ṣe. Àwọn tó sàrẹ kìíní Nàìjíríà gẹ́gẹ́ ní 1914 18 I forgotten that tí Sakito Yajasa and Emir of Kano there and Noble of Calabar kìíní náà àwọn kan náà jà fún nínú wọn Mahatma Gandhi and the rest of them but àwọn ò máa lo violent way tí Nnamdi Kanu ń lò you fight this cause intellectually you gather resources and you wait and you go across the world láti win at àwọn alágbára ayé láti gbọ́ ẹ̀rí bó ṣe ń wò. èèyàn kan bí now the point is this the point is this tó bá wáyé pé Nnamdi Kanu wá ti wá ṣe ẹ̀ṣẹ̀ yìí tòótọ́ tẹ̀sí gbé lọ sílé ẹjọ́ now almost all the charges even all charges tẹ́ ẹ fi pé Nnamdi Kanu lẹ́jọ́ ilé ẹjọ́ wọ́n ti kó àṣẹ wọ́n ti fagilé now ó ní àwọn south east governor lọ bá former president tó ti ṣaláìsí pé ìgbà tí court ti gbé ẹjọ́ ẹ̀ tí wọ́n sì rí ẹ̀ wò tí wọ́n sì kò ní ẹjọ́ ẹ free ẹ jẹ́ àrò political solution ká fi yanjú ọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá free ẹ tẹ́ ẹ bá pẹ́ ẹ̀gbọ́n ti gbé ẹjọ́ one sometime ago also governor Anambra yìí Professor Charles Soludo òun náà náwó pé ẹ fà lé mi lọ́wọ́ òun lè dúró fún Nnamdi Kanu ṣé bọ́ọ̀mù tó ń sọ pé tó o bá rí bó ṣe rí tẹ́ ẹ ti lo legal mean tẹ́ ẹ ti pursue ẹ̀ tí ò lẹ́jọ́ jẹ́ mọ́ ẹ lo political mean kẹ́bi resolve ẹ̀ kí ni kókó ọ̀rọ̀ tó ṣe ní wípé ẹni pé ó fẹ́ tú ìlú ẹni pé ó fẹ́ dà ìlú rú ok ó ń pè fún right to self-determination of which èmi náà pé right ni but ọ̀nà tó ń gbà pursue kíní yẹn èmi náà faramọ́ ìdúró ti ọ̀nà tó ń gbà pursue ẹ̀ àwọn èdè kan jáde lẹ́nu Kanu chairman tíyàn bá gbọ́ rédíò tó mọ́ ń play èyàn akáwó lè rí ni but ẹ̀yin náà ti practice illegality ẹ lọ kidnap ẹ̀ ní Kenya ni. wọ́n lọ arrest ẹ̀. Kenya court wọ́n ti rule against Kenya government tí wọ́n ti award damage fún Nnamdi Kanu. wọ́n lọ arrest ẹ̀ it's not kidnapping it's arrest. òun ni wọ́n fún ní drug wọ́n fi gbé wá sílé wọ́n arrest ẹ̀ nìyẹn. now